oríṣiríṣi ni ó wà nínú ayé. Ẹ máa béèrè béèrè. Ní àná a wà níbi prógámù kan. Prógámù yẹn ń lọ làáfàá kan bá dé. Ó ṣe yọ lọ́ọ̀kan. Tọ́ ṣé ẹ mọ wheelbarrow tí àwọn bíríkìlà fi máa kó yẹ̀pẹ̀. Wheelbarrow yẹn ló wá ṣe kinní kan bí umbrella sókè rẹ̀. Ní a bá yí wọlé, àwọn méjì dúró sí iwájú wọ́n ń yí, àwọn méjì dúró sẹ́yìn wọ́n ń yí. Ní a bá yí wọlé bíríkìtì. Mọ́tò tó ń gùn nù. Wọ́n á ní tó máa ń ṣàdúrà pé tọ Ọlọ́run ó pẹ̀lú ẹ̀ kárí omi. Tọ́ Ọlọ́run dákun èmi ò fẹ́ rú ẹ̀. Kò yẹ kó fi ṣàdúrà fún gbogbo wa. Òun ló láìkẹ̀. Ọlọ́run jẹ́ inú ra rú ẹ̀ wọ́n tó nìkan tó ti ra rú ẹ̀ àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àtàwọn àbáwọn àbúrò ẹ̀ ní bá láìkẹ̀. So bàbá tó nínú àwọn ẹ̀gbọ́n àbúrò tí ò láìkẹ̀ náà Ọlọ́run ò ní ṣe fún. But ẹni tó bá láìkẹ̀ Ọlọ́run ó ṣe fún. Nìyẹn. So kí mo fẹ́ lò ní ọ̀rọ̀ yẹn ni wípé kí wá lórúkọ ẹ̀? Wọ́n ní wèrè Ọlọ́run. Wèrè fọ́lọ́run. Ìgbà tí àfáà wa Sheikh Ahmad Al-Fulani wá fẹ́ sọ̀rọ̀, àwọn náà wá sọ pé èmi ò ní pè ọ ní wèrè Ọlọ́run, but màá pè ẹ ní màá ní kọ́lọ́run ojú o jẹ́ ni Ọlọ́run, torí ẹni Ọlọ́run náà tún ní a lè dá a mà, ẹni Ọlọ́run ò sì lè mọ́ra ẹ̀. Huwa a'lamu biman ittaqa, Ọlọ́run nìkan ló dẹ́ni rí mà. Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi ẹ dákun. Ọlọ́run nìkan ló dẹ́ni rí mà. Ojú làwa ń rí. Ọlọ́run ló mọ tí ń bẹ ní inú, òun ló mọ tí ń bẹ lọ́kàn. Tọ́ ṣé wá rí gbogbo bí wọ́n ṣe yí wọlé yẹn, òun kọ́ ló tóbi lẹ́mìí mi, kò ní mí nì sí mi. Àwọn ọmọ tí wọ́n ń yí kì yẹn ni àánú wọn ń ṣe mí. Get mi. Nísìnyí ó yẹ káwọn ọmọ yẹn kán máa lọ lé kéwú. Ó yẹ kí wọ́n lọ sílé ìwé. So khidima à ń yí wheelbarrow kì yẹn. Tọ́ wọ́n tó mọ̀ pé tí ń wọ̀ rèé, ó yẹ kó o ṣe nǹkan kan sí tí ó máa yí ọ. So àwọn bóyá bí adákọ̀ ẹ bá mi share fídíò yìí kó dọ́dọ̀ ẹ̀, bóyá kó fẹ́ kan ṣe kinní kan sí bí kẹ̀kẹ́ arọ tí ó máa fọwọ́ yí báyìí fúnra ẹ̀ kó fi rìlíìsì àwọn ọmọ yẹn káwọn lọ kẹ́kọ̀ọ́. So ọ̀rọ̀ yẹn kọ́ ni kí gbogbo wa ó jẹ́ ẹni tó nọ́mà tẹ́lẹ̀. So nígbà lọ ti dá wèrè yóò dọ́lọ́gbọ́n. So òun nìkan ni ònọ́mà yẹn kó má fi àìnọ́mà yẹn kó bá láìfù àwọn ọmọ ọlọ́mọ. So kò síbi tó lè fẹ́ lọ ní ìsìn bó bá fẹ́ dájí lọ bìkan ní dájí kùtùkùtù tó dẹ̀ jẹ́ pé kí ní ọmọlanke yẹn náà ló fẹ́ gbé lọ. Sọ ọmọlanke ní dá àbí wheelbarrow tó náà pín ọmọlanke. Tọ́ tó bá yẹ pé wheelbarrow yẹn náà ló fẹ́ gbé lọ, àwọn ọmọ yẹn náà ni ó tì lọ láàárọ̀ kùtùkùtù. What of tó bá ní program lẹ́kọ̀ọ́ àbó fẹ́ lọ Ìbàdàn, ṣé wheelbarrow yẹn náà ni ó kó sí? Táwọn mú wọn á ti láti Èkó bọ̀ wá sí ẹ̀mọ̀ àfíẹ̀sì ẹ̀ kò kàn mí, kò sí tí mo fẹ́ fà àfíẹ̀sì ẹ̀ sí. But ẹ̀yin náà ẹ wo nǹkan, ẹ wo dúdúdú. Sheikh Jami' Bulala rahimahullah àbí radiyallahu anhu nàbí wòlíká lónìí méjì rahimahullah náà ni ọlọ́mọ́sà bá yọ́nú sí Sheikh, bá yọ́nú sí wọn. So báwọn gẹ́gẹ́ bá tún ayé wá lónìí,
wọ́n á tún kìíní yẹn sí, wọ́n á modernize majzubu wọn. Ayé ò gba nǹkan yẹn wọlé mọ́. Ayé ò gba nǹkan yẹn wọlé mọ́. So ní ìsìn ara ẹ̀sìn náà sì làwọn ni wọ́n kà kún. Tá bá ní kí ni ẹ̀rí tí ẹ̀ ń ṣe yìí, wọn yóò ní ṣàgàlátì hún ìlà kálímánúnà mọ́lámùtàkùn fi dígìrì májìnúnà. Ó tún kù kan ṣàgàlátì hún ibadatullahi hatta asiba nasu annafihim jununa. asiba nasu annafihim jununa. Ẹ̀rí rẹ̀ nínú Al-Qur'an àti àdísì nù. Tá bá ní kílẹ̀ rí bóyí ò ṣe ń ṣe yìí, ẹ̀rí tí máa mú wá nù. Àwọn ẹni Ọlọ́run, àwọn ẹni Ọlọ́run, how do you know? Báwo ló ṣe mọ̀ pé ẹni Ọlọ́run ni ẹ́? Sẹ́mọ̀, ẹ wo ẹ̀yin tẹ́ ẹ máa béèrè ọ̀rọ̀ gan o. Àkókò tẹ́ ẹ wà pẹ̀lú mi yìí, ẹ béèrè tí ò bá yé yín o, kẹ́ ẹ tó bọ́ sí gboro. Torí bẹ́ẹ̀ bá dé gboro, ara ń tẹ́ bá pàdé nìyẹn. Tí mo fẹ́ lọ́rọ̀ yẹn fún nìyẹn. Ara ń tẹ́ bá pàdé nìyẹn o. Kò sí tó kàn mí pẹ̀lú èèyàn wá wheelbarrow kò wá wheelbarrow. But báwo ni ẹ̀yin náà ó ṣe jáde tẹ́ ẹ bá rú ẹ pàdé tẹ́ sì dá mọ̀ pé eléyìí èsà rẹ̀ ẹ̀sìn. Òun ló mọ ń torí tó fi pákéjì ara ẹ̀ báyẹn. Kọ́ wá nítorí pé òun jẹ́ ni Ọlọ́run lòun fi ń ṣe bẹ́ẹ̀ no. So a máa sọ̀rọ̀ tó pọ̀ nípa rẹ̀ níjọ́ mi. Oríire ẹnìkọ̀ọ̀kan wọ́n lọ́dún dákun mọ́ sọ dorí burúkú. Àrídùnnú wa kọ́ lọ́ mọ́ sọ di ìbànújẹ́. Ọlá gbogbo àwọn ẹni níwájú Ọlọ́run ọba. Ọlá subhana rabbika.